ẹni ó bú ọba Ìlọrin níwẹ̀ ẹnìkan jáde ìgbà tó bú ọba Ìlọrin kí tẹ́tí rẹ̀ ń bẹ̀. bẹ́ẹ̀. bàbá ọba Ìlọrin jòkó jẹ́jẹ́ inú gbogbo ọba tí ń bẹ ìta fi ń wí pé lọ́rin èsè lẹ Yorùbá nu ṣé ẹ rí ọba Ìlọrin lérí méjì ẹni ń patí rí ni. rárá. àbí kúlẹ̀ táwọn èèyàn máa ṣe báwọn gan. njẹ́ òye wa náà nu àmọ́ ń tààrà. ìjọ tí àwa ti gbọ́njú tá a ti ń bẹ abá bàbá ọba àjẹta ó ti yé bàbá ọba àjẹta abáwọn ló gbà dáadáa ọgbọ́ dáadáa abáwọn ló gbà dáadáa bàbá ọba tàná abáwọn ló gbà ó fi wá dérí bàbá ọba tòní ẹ dákun torí Ọlọ́run ẹ wá kéṣẹ́ tí ẹ jáde níbi tó bá Ìlọrin tí jó ń patí rí kò sí àbólòdè kan ibi tẹ́ ti bá ọba bàbá ọba Ìlọrin bàbá ti jẹ́ ẹ̀ta bàbá tàná àti bàbá tòní ibi tẹ́ ti bá wọn náà ní halkọ wá sí tọ́ba di Ramadana tọ́ba Ramadana bá ti ń kú bíi tọ́ba ti di mẹ́wàá tó kù nígbẹ̀yìn ni bàbá máa wá jáde gbogbo àyè àwọn àpilẹ̀ láyé àwọn àgbàlagbà báwọn tó bí wọn ti ṣe wọ́n lọ sàlẹ̀ Gàmbàrí lónìí wọ́n lọ mọ́sẹ̀gbá wọ́n máa káàkiri gbogbo tẹ̀fsírì lẹ́yọ kọ̀ọ̀kan láti lè fi àlùbáríkà ṣe wà alimi sàdúrà fún wọn bẹ́ẹ̀. ó ti yé bàbá sì láàyè tí wọ́n jòkó tẹ̀fsírì ṣe wà alimi lọ́tọ̀ táwọn bàbá ẹ̀ mọ́mọ́ àgbà ń ṣe bàbá mọ́mọ́lé bàbá wa jánásì. ó ti yé tí wọ́n bàbá máa jòkó tẹ̀fsírì lọ́tọ̀ léyìí bí wọ́n ti ṣe tọ́ba kún mẹ́wàá bàbá ẹsẹ̀ máa káàkiri àyè àwọn àgbàlagbà kọ̀ọ̀kan wọ́n máa lọ fún wọn lálùbáríkà mẹ́. ó ti lẹ́yìn èyí ń èyí tí ó gbé bàbá ọba Ìlọrin jáde kú òǹlé kọ̀ọ̀kọ̀ rẹ̀ ni kìí sọba tẹ́ ẹ máa rí ọba tí wàá lọrin èyí sọba tẹ́ ẹ kàn máa rí kífa. alẹ́ lomi ò dọ́ba lọ́rin mọ̀ èyí mídíà ló ti mọ̀. ẹlòmí ò mọ ọba lọ́rin. ọba lọ́rin yẹn máa sọba tí wọ́n kàn máa rí pé bọ́dà mọ́ lọ pàtí kan lánàá wọ́n pàdé ọba ọgbọ́nùnù ìmọ̀ ló ti rí wọn. àwọn ìyàwó wọn èyí sì ṣe ìyàwó tí wọ́n lé sérí àtẹ. ọmọ Ìlọrin ní nǹkan àágùn ọmọ ẹwà. èmbú àfà ìyàwó ọba mi ń bẹ lẹ́ni méjì àti ń jó. hayakumullah. ìyàwó ọba mi ń bẹ lẹ́ni méjì à bí ó ṣe ìyàwó ọba mi bí ó ṣe ru àyà bí ìgbà yẹn gbé wọ́tá bẹ̀rẹ̀ wáyìí bí ó ṣe gbé lọ méjì àná tí ọmọ jó ọba sì lọ́kọ́. Ọlọ́run ti bójú rẹ̀ jẹ́. Ọlọ́run bójú rẹ̀ ó sì Ọlọ́run bójú mi jẹ́. Ọlọ́run sì ti bójú rẹ̀ jẹ́. ìyàwó ọba sì ni wọ́n kó lórí. La ilaha illallah. nbẹ́nbi tí ń jó tí ọmọ yín dì í tí ọmọ ṣe gbogbo ẹ̀. ní mídíà. ṣé ọjà lọ fẹ́ tà ni àbọ̀ fẹ́ túlù ṣe. ṣé kọ́ wa ran ọkọ ẹ lọ́wọ́ kẹ́ ẹ túlù ṣe ni àbọ̀ wa tajà fún rẹ. àgbọ́yé bàbá àgbọ́yé. pírọ́blẹ́mù tí irú ẹ̀ sì máa dálẹ̀ ni wípé bí irú ẹ̀ tí bàrà máa dárú ẹ̀ lẹ̀ ni wípé wọ́n padà máa wá di wípé wọ́n wà nígbà náà ìyàwó ọba kan yálè. bóde ṣe ní yálè. ìyàwó ọba tí ń yálè wọ́n kún TikTok bá mú àwọn ìyàwó ọba. wọ́n máa nígbà náà ìyàwó ọba kan yálè kálukọ́ máa bu kílẹ̀ bú sí ìbọ́kọ̀ ẹ̀ ló ní ọjà dé kọ́ máa ṣe kiri. Subhanallah. gbogbo orú èyí wọn ìsìlámù kọ́ tẹ́tù máa pé pure ìsìlámù ní bẹ́ẹ̀ lọ́rin ẹlẹ́hàá làwọn ìyàwó ọba. Masha Allah. wọ́n lè má da kíní nígbà wà ń pè lẹ́lẹ́hàá ńlọrin làwọn obìnrin tí èyí jáde tàbárùjù wọn èyí jáde fòtì lè bá wọn ta akẹ́kọ̀ọ́ bá wọn fòtì torí àwọn ní tẹ̀sùbá tí wọ́n ń sàdúrà wọ́n ní díútì wọn tí wọ́n ṣe nulẹ̀ wọ́n sa Kùránì rájà wọ́n sa Kùránì wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n gbà wọ́n ti sẹ́nu láwọn ìyàwó ọba sọrú rẹ̀ míì torí ní gbogbo ohun tó ń wíwù. Masha Allah. ọgbọ́ àfa. àgbọ́yé bàbá àgbọ́yé àǹfààní tó nípa mùsùlùmí àti sláìtì àwọn yóò kàn rárí wọ̀ ọ́ pé ẹnìkan bú ọba nǹkan kò ṣe. wọ́n wá bẹ̀rẹ̀ sí ní yọwọ́ ọba. bàbá tó já sí wípé gbogbo ọjọ́ ayé wọn ibi wọ́n gbé Kùránì wọn sí ọgbọ́ ń bẹ tí kò sí ọjọ́ ayé tí bàbá òní tìláwà Al-Kùránì. Masha Allah. ó ti Ọlọ́run lọ́mọ iye ìgbà tí wọ́n ń parí odi Al-Kùránì ẹ̀yọ̀ kan bẹ́ẹ̀ ni wọ́n sì ń pa màlúù láyé máa yé ìgbà fàdúà ọba lọ́rin yéé sọ ọba tí ó pè é ẹ̀bá ń yẹ̀wò níbo láti orúbọ sí lónìí ẹ̀bá ń yẹ̀wò kí ló fẹ́ kíni ń ṣẹlẹ̀ ń lù ú nígbà tí ṣẹlẹ̀ bá wò ó ẹ̀dá kíní ẹ̀dá gbá ẹ̀dá wo bẹ́ẹ̀ kọ́ bí nǹkan kan bá ṣẹlẹ̀ ọba lọ́rin wọ́n pe gbogbo àfáàlú ọyẹ ẹjòkó láyé àfáàlí mi ẹjòkó ẹgbẹ́ Al-Kùránì jáde ẹ máa bẹ́ẹ̀ wọ́n ti ṣe é nu
àwọn kan wá dé lónìí wá já sí pé irú ọba tó jẹ́ ọba mùsùlùmí kẹ́nìkan ó sì dé kó ní òun gbé ẹ̀sìn kan wá tí ń jẹ́ sí ìsìlámù yìí náà òun gbé súnà wá ó sì yọwọ́ ọba. Allahu Akbar. tọ́ba ti wá ó bú àbáwọ́ba lọ́rin dáadáa nǹkan kan ò ṣiṣẹ́ ọgbọ́ ó tún fún òṣèré bàbá ìmámù àgbà ó tún bú ìmámù àgbà dáadáa nǹkan kan ò ṣiṣẹ́ ó ẹsẹ̀ wá bẹ̀rẹ̀ àwọn Sheikh Adama lẹ́yọkọ̀ọ̀kan ó bẹ̀rẹ̀ àbá Sheikh Kamal wọ́n parọ́ mọ́ Sheikh Kamal wọ́n ní bàbá Sheikh Kamal ṣe 419 fún Babangida tọ́ ẹ pé ó bá dàl kìyàmọ̀ òun tọ̀ òun ó rò ó pẹ̀lú bàbá náà oríṣiríṣi àwọn nǹkan yìí wá pọ̀ tí wọ́n ti fi ba gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ti lọ ọ̀hún gbogbo wàhálà tí wọ́n ti ṣe ìgbìyànjú wọn tí wọ́n ṣe tó yẹ ká máa fi àdúrà ránṣẹ́ sí wọn wọ́n yìí tó ń ṣèpèlè wọn àwọn wọ́n sì bíùdì gbogbo kìíní yìí kalẹ̀ fáwọn tá à ń lò. Masha Allah. torí báwọn ọba ṣe wàhálà kí wọ́n jagun rẹ̀ ńjọ́ náà àwọn rẹ́dì ikú ńjọ́ náà torí tiwa yìí tọ́lá àwọn kèfì láwọn pa wọ́n ní kí wọ́n pa àwọn lórí ẹ̀ ọ̀gbọ́ wọ́n ní wọ́n pa àwọn lórí ẹ̀ báwo bá tiẹ̀ bá gbogbo yín wọ́n ṣe bẹ́ẹ̀ náà bá fọ òkúta gidi. bẹ́ẹ̀ni bàbá. ṣé wọ́n rí pé àfọ òkúta gidi níjọ́ táfọ òkúta gidi ń ṣe wáàsí lọ́wọ́ làwọn ẹlẹ́bọ jáde nílùú náà táfọ òkúta gidi lè ṣe dáwà làwọn ẹlẹ́bọ jáde wípé wà fà yìí tó ọba palẹ̀ mọ́ ó kú àbá ni mo ṣe pé mo fẹ́ kú wọ́n á kó gbogbo ńdè àti pàrọ̀ àti gbogbo nǹkan jáde wọ́n á bẹ̀rẹ̀ sí na àfọ òkúta gidi ọgbọ́ àfọ òkúta gidi wọ́n á bẹ̀rẹ̀ sí pé ó kọ́ ọlọ́run bẹ́lẹ̀ yìí bá ń nà lóńdè bí tọ̀ ń nà lóńdè ń kálukú wa ń nà àwọn nǹkan tó yẹ pé bábá ń nà yẹn lẹ́yọ̀ kan omi ó gbókú ni wọ́n wá ń kó bàbá ńlá òkúta gidi Allahu Akbar. nígbà wọn á kó bàbá ńlá òkúta gidi àbá wa tó gbọ́n àbá tó dúró báyìí pé tọ̀ ẹ̀wọ́n lọ́tún kù àbá wa bí wọ́n pé ṣe wá gbà wípé agbára ọlọ́run ju èyí tí ń bẹ lọ́wọ́ yín lọ ọ̀pọ̀lọpọ̀ wọn dá tí ń bẹ lọ́wọ́ lẹ́jọ́ náà tí wọ́n di mùsùlùmí. òun ni ṣé Adamu fi rí àbá òkúta gidi nílé ní pàkátà ní ọdún sẹ́wọ̀n mẹ́sìkínú kú ní Ológbòmọ̀ṣọ́ tí àbá òkúta gidi jòkó sí Adamu wá ní àwọn ọmọ ogun ọlọ́run làwọn èyí tó jòkó òun wọ́n na wọn síbà sọ́jà ọlọ́run ni wọ́n pe bàbá òkúta gidi jọ náà. ó tiẹ̀ irú bàbá ni wá kú káwọn kan wá ní bàbá òkúta gidi kèfèrí. so understand èyí òun ni problem ta ní ọ̀dọ̀ àwọn tí wọ́n gbé súnà wá tí wọ́n wá máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ gba tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ wa yìí tí ó bá da táwọn èèyàn mú mọ́ táwọn bàbá wọn ò gbé kalẹ̀ tọ́já sáwọ̀ táwọn èèyàn mú ẹ fẹ́ gbà lọ́wọ́ wọn gbé ń tọ́ da lé wọn lọ́wọ́ ẹ wá gbọ́dọ̀ ṣe tẹ̀kì fíìrù ẹ má pè wọ́n kèfèrí ẹ máa fọgbọ́n gbà wọn ò fọgbọ́n gbà wọ́n bẹ̀rẹ̀ sí àtàkì àwọn bàbá tí wọ́n ti lọ wọn ò já wọn láwọn ò ní já àwọn bàbá náà wọ́n fẹ́ dẹ̀ lórí òróǹro bí wọ́n sùn sí nínú sàárè wọn èyí wọn làwọn kèfèrí ti láwọn bàbá wọn nú tẹ́lẹ̀ làwọn wò wípé nígbà wọ́n pé àwọn ara wọn náà wọ́n tún wá ń bú àwọn ara wọn yìí ẹjá wa náà wá wọlé ìdínú táwọn àtọ̀hún náà fi wọlé ntọ́fà tí wọ́n fi àtàkì nù. ntọ́fi àtàkì wa nù. èyí tí mo wí yìí tí ọba rí bẹ́ẹ̀ wá já mi pé kí ló lè fà á tí wọ́n fi àtàkì wa kí ló lè fà á tí wọ́n fi àtàkì lọ́rin àwọn tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí àtàkì lọ́rin ó ti yé báwọn àwọn tí wọ́n gbé súnà wa ni tó ìjà pé súnà òun náà làwọn bàbá yẹn náà gbé wá ń jọ wọn ń bọ̀ wá ni wọ́n fi ń pé ọlọ́run pa náà adébọ̀rẹ́ bá wa gbé súnà nábì ga kí wọ́n wá nígbà náà lóòótọ́ làwọn bàbá náà wíbẹ̀ àmọ́ ìmọ̀kan ni wọ́n fi wíbẹ̀ ńjọ náà bọ́bá yẹn pa ìmọ̀kan lèyàn bá fi bíúdì ìsìlámù débi ó dé ní táwa fi wá débà irú àìmọ̀kan nídà. àgbọ́yé bàbá ọ̀gbọ́ àìmọ̀kan tó fi bíúdì súnà débi táwa fi wá débà. tó fi wá débà yìí irú àìmọ̀kan nídà. irú àìmọ̀kan nídà. Masha Allah. ó ti yé wọ́n bá wa ẹ wá bá wa tan iná. wọ́n tàn ní sin bàbá. káwọn èèyàn máa tẹ̀lé wa báwọn náà. Masha Allah. àìmọ̀kan àwọn àgbàlagbà ni wọ́n lò ó. wọ́n lo àìmọ̀kan ni. wọ́n lò ó bi tẹ̀díríj. wọ́n wá lo àìmọ̀kan wọn láti fi bíúdì ìsìlámù débi tí ìsìlámù dé yẹ. káwa dé lónìí káwa ni wọn rí sẹ́sẹ́. káwa dé lónìí káwa ní gbogbo ohun táwọn bàbá wọn ṣe òun gbogbo ọ̀dà wọn àrí ṣe. àìmọ̀kan wọn fi ṣe. aláìmọ̀kan ni wọn ẹlẹ́bọ ni wọn olóòṣà ni wọn oníkẹ̀kẹ̀ ni wọn. nígbà wọn á délẹ̀ tán nísìn káwọn nígbà náà ẹsẹ̀ wá fọ̀ wọn mọ́ níta ti bàjẹ́ tẹ́lẹ̀ fẹ́ fọ̀ mọ́ àwọn bàbá tẹ́ ti bà ló kọjẹ́ tẹ́ wá lẹ́ fẹ́ fọ̀ wọn mọ́ lónìí sásọ bọ́ ọmọ yẹn má. ọmọ yẹn ti rìn òwò ọjà. ó ti rìn òwò ọjà èyí wọn ni tó béèrè pírọ́blẹ́mù tá a ní nílùú wa nílùú Ìlọrin pírọ́blẹ́mù tá a ní
àwọn tí àwọn bàbá wa sọ gan kọ́ńkéwú ọ̀gbọ́ àwọn tí Ìlọrin kọ́ńkéwú gangan àwọn náà fẹ́ destroy Ìlọrin awalan kó tó di wípé àwọn kèfèrí náà wá jáde kèfèrí ọ̀sà dédé jáde lójú àwọn bàbá tá a wí yìí tá ń tó bẹ́ẹ̀ tí ó hà táàkì Ìlọrin bẹ́ẹ̀. kò sí sọmọ náà tí ó jẹ. àmọ́ àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí tí àwọn tí Ìlọrin kọ́ńkéwú àwọn ni wọ́n kọ́kọ́ fi àyè mórí san fún Ìlọrin. Allahu Akbar. ìwà báyìí mórí san òun ni pírọ́blẹ̀mù tá a ná lónìí báyìí. dòní. ọgbọ́ àgbọ́yé bàbá. èyí tó wá lè dẹ́kun rẹ̀ òun ni kí òun kálukú ọ padà sórí kẹlmatin sawa'in baynana wa baynahum illallah wala nushrika bihi wala yattakhidhu ba'duna arbaban min dunillah fakulisa bàbá ti gbó lérí eléyìí ohun tí gbogbo wa bá padà fọwọ́sowọ́pọ̀ tá a ronú pìwàdà àjẹjà àwọn tó bá yẹ kí báyìí là ń bá a lọ lẹ́nu èyí tí ń ṣẹlẹ̀ yìí náà nísìn ẹlòmíì kàkà kẹlòmíì ọ̀ hàtáàkì ẹlẹ́bọ àwa ní tún hàtáàkì àfáà náà sì tún ni kàkà kọ́ wá hàtáàkì àwọn ẹlẹ́bọ tí wọ́n hàtáàkì Islam ó rò pé lọ́rin ni wọ́n ń bájà kọ́ ọmọ pé Islam ni kàkà kọ́ wá hàtáàkì àwọn yẹn àwa ní tún wá hàtáàkì. àgbọ́yé bàbá. ẹnìkan yẹ alukurani odidi alukurani ó ṣe halkọ. wọ́n ya kurani. jáde sí media. jòkó lẹ̀ kọ́ wa sọ̀rọ̀ lérí ẹ̀. ìyẹn mú Ọlọ́run wọ́n bẹ̀rẹ̀ sí yọ owó Ọlọ́run yìí ń bú Ọlọ́run ọba tó ní wá ó sì wí nkankan àárí ọkọ jáde. kọ́ọ̀sìm. àgbọ́yé bàbá wọ́n yọ owó ànábì. wọ́n sì ń bẹ láyé. gbàtọ́ wa bẹ́ jáde lọ wa bẹ́ jáde wa mọ́ hati jáde pé hati kan rèé o kìnìún kan o mọ́ hati wa ṣé ọ̀rọ̀ hati lọ́kẹ̀ yìí kọ́kọ́ yanjú alẹ́ àwùjábù qabla al-wajib ọgbọ́n alẹ́ àwùjábù qabla al-wajib òun làwọn á pè ní tarkul wajib lílẹ̀ àwùjábì o ti yé báwọn kátẹ́ ní wájibù ní kọ́ hàtàkì wa lọ́dọ̀ rẹ̀ filẹ̀ àwùjábù ní ti ń kọ́ ń ṣe ìsìlámù náà kọ́ yanjú ẹ̀ òun ní problème ta ni. problème ta nínú. iná nù ni. akramakumul karim. àwọn náà try. Ọlọ́run jáde wípé bàbá. wọ́n rí wípé àwọn tó jẹ́ mùsùlùmí hàtàkì mùsùlùmí ẹgbẹ́ wọn wọ́n sì ń hàtàkì lọ ni wọ́n hàtàkì islam làwọn náà wá wò pé ọ̀gbọ́ kí ló wá kù ibà àwọn ara wọn náà ni wọ́n ń di yín mọ́ra wọn ẹjẹ́ àwọn náà yọ àdáwà. Allahu Akbar. ó ti yé báwọn lópin ìgbà tí sàmúlà wa ọ̀bá sì tí ò ti dúró dáadáa ó ti yé báwọn tọ́ àánú Ọlọ́run ní Islam lè fi jẹjà. Allahu Akbar. akramakumul karim. ndo béèrè nu. Ọlọ́run jẹ́ ara wa.